kò sẹ́ni tí kú ń wá kiri tí inú ẹ̀ máa dùn o ikú ló wọ́n bàbá yìí káàkiri báyìí ikú ibi tí kú wá wá wọn dé sí báyìí bàbá ikú ti wá kalẹ̀ kó gbọ̀ngbọ̀n bàbá náà wá wò pé àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò wọn kì í pẹ́. ó pé kúkú dé àjà ló bẹ̀bẹ̀. Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn báyìí àwọn náà àwọn Ọ̀yọ́ àwọn tó gbẹ́ lẹ́yìn náà ní iṣẹ́ mọ̀ pé òun ló poison mind bàbá wa Aláàfin Ọ̀wọ̀ Adé gbàrà tó dé. Nísìnyí bàbá Aláàfin Ọ̀wọ̀ Adé ìbínú tó dẹ̀ ti pò sínú wọn àwọn gan ti padà sọ̀rọ̀ síta wípé ààrẹ ilẹ̀ Yorùbá o kò ń ṣe gbogbo ọmọ kóòtù ajíire àárín Akínmọ̀rin ilé Ọ̀yọ́ Aláàfin àti sábẹ́ nǹkankan àwọn ibẹ̀ yẹn ní ilẹ̀ Yorùbá tí Ààrẹ Ọ̀nà Kakanfò yàrá san ikú àpakújẹ ogun agbógun mi àràáràrà níṣẹ́ mẹ́díà ó kọjá bó ṣe. ẹ̀yin èèyàn ẹ gbọ́ wọn ní kú ló ń wá bá Gani Adams káàkiri o ìtorí ẹ̀ náà fi láwọn ń kọ lẹ́tà tí bàbá ò fẹ́ lọ sójú ogun wọ́n ní sààrẹ Ọ̀nà Kakanfò ni wọ́n jẹ ní àbí ààrẹ aṣọ́lú wọ́n ti wá ní ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ tí kábíyèsí Ọ̀wọ̀ Adé sọ̀rọ̀ jáde pé ààrẹ Ọ̀nà Kakanfò kì í ṣe gbogbo fún ilẹ̀ Yorùbá pé ẹnu Ọ̀yọ́ nìkan àtàwọn síìtì tó kọ̀nẹ́tì mọ́ Ọ̀yọ́ pé ìyẹn ni ààrẹ Ọ̀nà Kakanfò wà fún. ẹ wo ẹnu mi kọ́lẹ̀ tí máa gbẹ́wọ̀n kankan fìdílé ká wá gbọ̀n kan tí màmí Yèyé Dára èyí tí wọ́n sọ pẹ̀lú àwọn èèyàn bí wọ́n ṣe tún pẹrẹpẹ ọ̀rọ̀ nínú fídíò yìí ẹ wá lọ fi tí gbéyàwó ọ̀rọ̀. so gbogbo ariwo tí Gani ń pa gbogbo fídíò kọ́ńtẹ́ẹ̀tì tó ń ṣe àtàwọn boys ẹ̀ ń sìn kì í ṣe fún wípé bóyá ètò ààbò ilẹ̀ Yorùbá bọ̀ torí àǹfààní owó táwọn fẹ́ mẹ́kì ń bẹ̀. ara owó ní wọlé mọ́nì ló ṣe ṣe ẹnìyẹn o. owó ni kì í ṣe torí tọlọ́run ẹrù pé torí tọlọ́run ètò gbogbo àwọn táyà rí tó ń wà lórí táìmù tó ṣe tó ń jàmbla yẹn wọ́n kàn ń jàmbla pé kí torí owó tí wọ́n rí gbà mọ́ ni o tó wọ́n ti mọ̀ páàsì ní máa tú ẹgbẹ́ tí wọ́n ṣe bàbá eléyìí tẹ́lẹ̀ pé ní Gàrígbò ní ìta kankan láti lọ torí ó ti mọ̀ pé tó bá fẹ́ kúrò ní Èkó lásán tó ń lọ sí ìlú kan àwọn ọmọ rẹ̀ wọ́n ó tò lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún wọ́n ó tò lẹ́gbẹ̀ẹ́ òsì ẹgbẹ́ tí wọ́n ṣe ẹjọ́ ẹ dákun àǹdẹ ẹlẹ́ẹ̀kejì tí mo tó fẹ́ gba bàbá Sunday Igboho nímọ̀ràn lórí pèsè pàpẹ́ tí ayé bá fẹ́ mú wọ́n máa sọ lọ́wọ́ sọ lẹ́sẹ̀ ni ẹgbẹ́ tí wọ́n ṣe ayé ò ní mú wọn o àmì Jésù wọn ní mú gbogbo wa ayé ò ní mú wọn o ayé ò ní mú gbogbo wa o ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n bá wá gbà yìí wọ́n máa nàkẹ́ fún wọn pé tá a bá jagun tó gún bá ṣẹ́ wá pé ẹ̀yìn à ń lọ gbomi olóbìnrin o ṣe pé àwọn mùsùlùmí tá a jẹ́ mùsùlùmí tó ń pariwo nìyẹn òtí kìrìsìtẹ́nì náà pariwo náà pé ìbẹ́ máa nígbà táwọn òbí sì bẹ̀rẹ̀ nígbà yẹn wọ́n ṣe kí ní gbòòyà ni wọ́n fi ń gbà yàwó níyàwó. so kí bàbá ó rí ipá wọn tí wọ́n bá tí wọ́n kájú ẹ̀ àwọn èèyàn bẹ́lẹ̀ tó pọ̀ ẹgẹ́ tì mí sìn ṣùgbọ́n kí wọ́n rí pé ìbúra tó ṣe kí ni tó wà kankiriti ni wọ́n ṣe fún wọn tí ò tó gbé téèyàn bá ti lè ṣe wòye báyìí pé ó tiẹ̀ rò lọ́kàn ẹ pé ọbẹ̀ dalẹ̀ báyìí lásán kò dẹ̀ mọ́ pọ̀jẹ̀ lẹ́nu ẹgẹ́ tì mí sìn so ọ wà dáadáa tí wọ́n dẹ̀ lè ṣe Ọlọ́run bá ò ní bàjẹ́ Ọlọ́run gbàdúrà wa ò kó fi àlélẹ̀ fún ẹlòmíì tó bá tó fẹ́ sọ. ó dà ẹ̀ṣẹ̀ nígbà tí ìjà mú wọn tó tú àṣírí ara wọn wọ́n gbé ẹbọ almost 500,000 lórí Ìgbòho the same time àwọn pípù yìí náà ni wọ́n lọ ṣe kí ni wọ́n rí màálùú mọ́lẹ̀ lóòyẹ̀ nítorí Ìgbòho àti bàbá Akíntóyè èpèdè ìtàdé ń sọ yìí gbogbo tí oníkálùkù wọn ní wọ́n máa kóra wọn jọ 24/7 náà fi stream nínú Yorùbá Nation gbà náà wọ́n láwọn fẹ́ di CNN 24/7 wọn ò ní fi èpè kan ṣẹ́ méjì pẹ̀lú àṣẹ pẹ̀lú olúgbòhùn oríṣiríṣi lórí Ìgbòho àti bàbá Akíntóyè mo fi àǹfààní yìí sọ fún yín wípé majority àwọn tó ṣépè náà lọ́dún náà lọ́hùn èyí tó fọmọ ara ẹ̀ di tí ò lè bọ́ síta wá sọ èyí tó fi iṣẹ́ ẹ̀ di èyí tó fẹ̀mí ara ẹ̀ di wà lára wọn èyí tó ìwà lórí ìdùbúlẹ̀ àìsàn títí dìsí tí ò bọ́nú ẹ̀ ni mo ṣe máa sọ wípé bá a bá ń gbé lòmí ìṣépè tí a rò wípé ẹni ibi ni tá à ń ṣépè fún iṣẹ́ ọwọ́ ẹ̀ aṣàdúrà fún un tá a bá dẹ̀ wá súre fúnyàn tá a rò pé èèyàn rẹ ni ṣùgbọ́n tó jẹ́ wípé ó fòkùn bojú tó jẹ́ pé ìkà burúkú ayé ọwọ́ ẹ̀ ló kún sí bá a bá ṣe ń súre fún iṣẹ́ ọwọ́ ẹ̀ a máa gbé ṣépè òun lọ̀rọ̀ tó wà nílẹ̀
pẹ̀lú gbogbo èpè àṣàsí ìbàjẹ́ everything tẹ́ ṣe fọ́mọ Adéyẹmọ kàkà kó wá bàjẹ́ fún ọmọ Adéyẹmọ ṣe ló túbọ̀ ń rẹwà fún un ìṣe nìkan ẹ̀ ń dùn sí i ìṣe ni Ìgbòho ń lókìkí sí i ọ̀pọ̀lọpọ̀ tí ò lọ́ọ̀fù ẹ̀ tán fẹ́ gbóhùn ẹ̀ ní ìgbà yẹn àìmọye wọn ni wọ́n ti dúró tán ṣe pé no Ìgbòho àwọn pé bó ṣe rí lélẹ̀ àti wá fọ́ fún ẹ gan ni ọ̀pọ̀lọpọ̀ tí ó jẹ́ fanatic tí wọ́n bínú wípé a pè fún ìdádúró orílẹ̀-èdè tó jẹ́ wípé tá a bá dá dúró tí gbogbo ẹ bá ṣe mú tó ṣe yùnkẹ́ tó ń dùn tó ń dán kò ní mánọ̀sì wọn o wọ́n torí àǹfààní táwọn ń jẹ lọ́wọ́ Fúlàní lẹ́ni wọ́n rò pé bó ṣe máa rí lọ láíláí nìyẹn àwọn Fúlàní tán dẹ̀ wá ń fẹ́ kúlé lórí ìtàn torí ẹ̀ tán ba ilẹ̀ Yorùbá jẹ́ àwọn Fúlàní gan ti miscalculate wọn ò pé mọ́ ìmọ̀ wọn ò pé mọ́ àwọn Fúlàní ròwe àwọn Fúlàní tá a bá sọ pé Fúlàní àwọn Fúlàní caliphate ẹ mọ̀ wọ́n the Kaaba you know them àwọn gan wọ́n rò wípé bí wọ́n ṣe ń ṣe ní ayé ìgbà tó dúdú lọ́hùn tó jẹ́ pé gbogbo nǹkan tó bá ṣe àṣegbé nílẹ̀ Yorùbá nílẹ̀ Nàìjíríà kò sẹ́ni tó máa yẹ̀ wọ́n lọ́wọ́ wò ta lẹni náà 10 years ago tó wojú tó dárúkọ Sultan of Sokoto ta lẹni náà ní ilẹ̀ Nàìjíríà tákọ̀dédé bọ́sọ̀ sọ pé Sultan of Sokoto no enough of you can't be saying that you cannot decide for us ta lẹni náà 15 years ago 20 years ago tó bẹ́ẹ̀ wọ́n á hàn jẹ ní tútù wọ́n gbé mi lóye kó lè mọ̀ wípé bí ilẹ̀ ṣe ń ṣú tí ilẹ̀ mọ́ ni gbogbo nǹkan change nǹkan tuntun sí àwọn òró pé àsìkò yìí máa dé a máa tó stage yìí gbogbo ìpayà ìbẹ̀rù tí wọ́n ní fún wọn gbogbo agbára tán swallow tán rò wípé ó ti tán wọ́n ti ṣẹ́gun everywhere wọ́n believe wípé gbogbo plan wọn ó ti kárí gbogbo Nàìjíríà àsìkò tí wá tó nísìnyí kí wọ́n make it official wọn ò mọ̀ wípé ìgbà yẹn gan ló nílẹ̀ wá dìde onílẹ̀ ló ta wájì ìsìn ló wá yé wọn wípé iṣẹ́ tán rò pé wọ́n ti parí àṣé wọn ò tiẹ̀ ṣe nǹkan kan wọn ṣe náà dà iṣẹ́ ọwọ́ ìwọ àti mi ni o àti Ìgbòho gbogbo bí ọ̀rọ̀ yẹn ṣe wá dúró lé lónìí tí gbogbo àgbáyé lè máa kigi bojú àwọn nọ́dánà Mr. Wasiu ẹ bá mi mute látọ̀dọ̀ yín ẹ jọ̀ọ́ yes thank you gbogbo bí wọ́n ṣe wá ń ṣe tán rò wípé kíní ǹjẹ́ àwọn caliphate ever rò wípé situation tá wà yá máa débẹ̀ ipe agbára wọn máa dòfo ipe gbogbo ìhàlẹ̀ wọn kò ní mú gbogbo ó máa torí head of state kan á di asánbásá ipe there is going to be one of head of state nínú Nàìjíríà tó máa lè look into their eyes láti fọwọ́ tàwọn láyà wípé bẹ́ẹ̀ bá pera yín ní wọ́n Nàìjíríà àjọ jẹ́ wọ́n Nàìjíríà ni ẹ̀fọ́ kan kì í lẹ́fọ́ láwo èyí tí bàbá Tinubu ṣe pẹ̀lú wọn lénìí kí ni nǹkan tí Tinubu ṣe fún wọn ní nọ́ọ̀tì tán sọ pé láàkó gbọ́dọ̀ ṣe second term tó bá sọ wípé economic Nàìjíríà ó ti dojú délẹ̀ ara ni everybody mi ò sọ wípé irọ́ ni lákọ̀ọ́kọ́ ná gbogbo àgbáyé ni economically everywhere ló ń yàtà tó ń súfèé àwa tá à ń gbé ní Europe à ń yàtà à ń súfèé kò ṣe Nàìjíríà nìkan àwọn tí Amẹ́ríkà gan yàtà everywhere all over the world ni nǹkan ti yí bírí economically ṣùgbọ́n tá bá wo ti Nàìjíríà ṣebí ẹ̀ ń gbọ́ iye àwọn Buhari aid tí ọwọ́ ń bà tí wọ́n kó bìtìbìtì owó jẹ trillions of naira billions of dollars ní inú owó tó yẹ kó fi ṣe Nàìjíríà à ń sọ fún yín wípé ìgbà tí Buhari máa kúrò despite the fact wípé muslim ticket wọ́n believe wípé ó máa favour wọn tún pẹ̀lú bí Tinubu ṣe fi wá jí àwọn Fúlàní torí kó lè débẹ̀ wọn rò wípé òkè o ó tiẹ̀ ló yà sí wa ó against àwọn èèyàn ẹ̀ tán bá ní iná ń jó Tinubu ti gbé bílíọ̀nù lọ tán bá lódò ń ṣàn Tinubu ti gbé bílíọ̀nù lọ tí nǹkan bá ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá wàláì bàbá sọ etí nù ni wọ́n ti gáṣàkẹ́ wọn létí lọ wọn gbọ́pá àti Mọ̀mọ́rẹ̀mí wọn ò ro gbogbo ẹ̀ wọ́n mú gbogbo àkáǹtì ìjọba federal wọ́n gbọgbẹ́ wípé ojú ẹ máa bó ìgbà tó bá ti débẹ̀ tó rówó tó mọ ọ̀nà tó fẹ́ gbégbà tí nǹkan kò yí ẹ ó máa wà fọ́ọ̀sì láti padà wá bá wa àwa làwa máa wá sọ fún ẹ bó ṣe máa rìn tí ìjọba yẹn á fi rọrùn fún ẹ ṣùgbọ́n wọ́n wá miscalculate wípé ẹni tó ń bọ̀ kọ́rọ̀ jẹ́gbọ́n ni ojoojúmọ́ ni mò ń gbẹ́bọ kàkà tí ń kakú láyà òun gangan ni kú tí ń pakú jẹ́ bẹ́ẹ̀ ni Tinubu ni
ó yẹ kán fi kún oríkì ẹ̀, ikú tí ń pakú jẹ, ikú tí ń gbé kú mi, àrá tí ń rà àrá ń ṣẹ́. Torí gbogbo bó ṣe gbé ìpèsè fún bàbá yìí láti yọ ọdún láti kékeré tí mo ti ń gbá Tinubu tó ti ń ṣépè oríṣiríṣi fún máyì, tí wọ́n ti mọye ìgbà tó ti dín àkàrà ẹ̀ ó kú tì, mọye ìgbà tó ti ṣe pósí ẹ̀ tó ti sín, ṣèbélè tarí ìta ni àìmọye tá ṣẹlẹ̀ lẹ́yìn. Ṣùgbọ́n mo wá nọ́tìsì pé gbogbo àfi nǹkan tí Tinubu ò bá lóun fẹ́ nìkan ló kù. Tó bá fi lè sọ pé kinní yìí òun fẹ́, á ṣe ṣáá ni o. Tó já sí wípé Olúwa mi wojú, ènìyàn mi wojú, Ọlọ́run mi wọ̀kàn. Ọlọ́run ò wojú wa láti fi dá wa lẹ́jọ́. Iṣẹ́ ọwọ́ wa àti èrò ọkàn wa. Èrò ọkàn yẹn ni ìwọ. Ebi èrò ọkàn tèmi lèmi mọ̀. Ṣé mo mọ ti Mr. Kilo ní ojú ẹ̀ ni mo rí? Ṣé mo mọ ti Mr. Wasiu ni? Ẹ wo bàbá ẹgbẹ́ mi, ṣé mo mọ ojú wọn ni? Bàbá ẹgbẹ́ mi ṣe ń bá mi gbúrò gbogbo yèyé dára ọmọlúàbí family nílé lóko lẹ́yìn odi. Ṣé mo rí ọkàn màámi adé orí ọ̀kẹ́? Ìrí. Ṣé gbogbo wọn tí mo wá dárúkọ ṣé wọ́n rí ọkàn mi bí? Rárá, ojú mi náà rí. Ọlọ́run nìkan ló lọ́kàn. Tá bá wá gbéra wa ṣépè tá rò wípé nǹkan burúkú la ṣe, tó bá jẹ́ nǹkan tó dáa ni tọ́lọ́run wá sọ di tó sọ ìpè di ààrẹ, ṣé kò jẹ́ pé nǹkan tó fẹ́ máa ṣẹlẹ̀ sí bàbá Tinubu nìyẹn? Mo dẹ̀ rí pé nǹkan tó ṣẹlẹ̀ sí Ìgbòho lọ́wọ́ nìyẹn. Kí ló dé? Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Ta ní kẹjẹ́ kógun ó mí, kẹjẹ́ kógun ó sinmi. Kí ló dé tó jẹ́ wípé bómi ò ṣe ní tẹ̀yìn wọ̀ bí ilẹ̀ kóòtù ajíire ilẹ̀ Yorùbá, tí ilẹ̀ wa ò ní di igbó Sambisa, tí wọn ò ní di wípé tẹ bá fẹ́ lọ sóko ẹ ní láti lọ sanwó ransom fún terrorist kẹ́ tó lọ sóko, kẹ́ tó lọ sójà ẹ ní lọ kọ́kọ́ gbayé hours kẹ́ sanwó ransom fún terrorist. Tí terrorist ò ní máa wá kan lẹ̀kùn yín nínú ilé wípé wá street yín òun láti fẹ́ wá ṣọṣẹ́ ní wíìkì iye báyìí òun la fẹ́ wá gbà, ẹ dájọ́ sílẹ̀. Àwa pè gbogbo àwọn tó yẹ ká pè, kì í ṣe Gani Adams nìkan là ń pè. Bá a ti ń pe àwọn Àgbẹ̀kọ̀yà, là ń pe gbogbo faction OPC, là ń pe gbogbo àwọn àgbààgbà. Ó pẹ́ títí àfikànra mọ́ àwọn lọ́balọ́ba. Ṣebí àìmọye ọba ló ti bá ìrìn àjò yìí lọ. Ó kéré ó pọ̀, á ti máa lé ní ọba ti máa lọ sí bíi 10 àbí 12, 11 bí jù bẹ́ẹ̀ lọ tó ti bá ìrìn àjò terrorist tó ti gba ìpasẹ̀ terrorist tó ti kú. Àtúnfikànra mọ́ wọn náà wípé wọ́n tilẹ̀ wá pa yín tẹ́yìn náà jẹ́ victim. Ṣé bẹ́yìn ló kù fún bàbá wa? Ẹ̀yin làwọn òun wájú ọmọ abẹ́ ẹ̀yin la jẹ́. Ẹ̀yin náà la máa pe, torí pé ọba tó jẹ tí ìlú rójú orúkọ ò ní parẹ́. Èyí tó tún jẹ tí ìlú tún rí bákan náà orúkọ ò ní parẹ́. Wọ́n ló dá ayé olúgbọ́n ṣe ó ṣe tiẹ̀ ó yè pérégedé. Wọ́n ló dá ayé àrẹ̀sá má ṣe tiẹ̀ tọ̀rọ̀gùn lé àga. Wọ́n ló ṣe tiẹ̀ ogun gẹ́rẹ́gẹ́. Báwo lẹ̀yin àgbààgbà ìsìn ṣe wá ṣe tó lọ́mọ yín lọ́wọ́ tó ń lọ́tìkọ̀? Báwo ni ilẹ̀ Yorùbá kílẹ̀ fún ilẹ̀ jẹ́? Ikọ́ wo ni ò yẹ ká tẹ̀? Kí ni ò yẹ ká ṣe àbọ̀dẹ̀wò lẹ́gbàá tí ilẹ̀ Yorùbá fẹ́ máa wá pọ̀ yìí? Thank you Alájà tí, love you mami. Òun la fi ń fìkanra mọ́ àwọn àgbààgbà sì yé wọn. Torí tí kò bá yé wọn gbogbo nǹkan tí a sọ ní ìgbà ọ̀rọ̀ Yorùbá nation, ẹ ní rí àwọn àgbààgbà yẹn kó fa Ìgbòho mọ́ra. Gbogbo wọn náà sọ fún wa wípé yes, nǹkan tí Ìgbòho ṣe ló yẹ kó ṣe. Ó padà lọ sọ fún wọn wípé ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ tí mo sọ̀rọ̀ lọ́jọ́ sí àwọn ló gbé mi o. Ẹ kalẹ́ o kọ́là mi. Ẹ ra o. À ń gbọ́ yín sà. Yes sir. Mo tún pè padà lẹ́gbẹ́ ti pè yín lẹ́ẹ̀kan yẹn. Bẹ́ẹ̀ ni à ń gbọ́ yín sà. Bóyá mo fẹ́ rán yín létí nǹkan kan tí mo ti bá yín sọ ti pẹ́. Because mo láìpẹ́ ṣe ń kú tọrọ yín but mo fẹ́ kàn rán yín létí. Mo bá yín sọ̀rọ̀ kan bíi láti máa lọ sójú mẹ́ta. Ẹ má bínú, omi tútù ló lè ṣe. Wẹ́dà yìí. Mo fẹ́ sọ ni pé mo sọ fún yín, mo ní Ìgbòho wọ́n súre fún wọn ò súre fún Ọlọ́run ti wà nínú ẹ̀. Wọ́n ní kẹ́ wo ní history of Nigeria talent tó kógun lọ bá ní ètò ọ̀rẹ́pa owó is the first person. Ẹ lọ wo history of Nigeria tí federal government kógun lọ lé ẹ̀ tó ọ̀rẹ́pa Ìgbòho is first person. Ó ti lè fàdíjú tẹ́sí mọ̀ pé Ọlọ́run wà pẹ̀lú ẹ̀. Ọlọ́run preserve ẹ̀ fún àsìkò tá a wà yìí. Báyìí tó fẹ́ ṣiṣẹ́ gangan nílé tọ́lọ́ fẹ́ kó ṣiṣẹ́ tọ́lọ́run gangan ló bẹ̀rẹ̀. Ṣé ẹ rí ọ̀rọ̀ pé àwọn ilẹ̀ tí wọ́n ti fúnlẹ̀ jẹ́ kínní kan, àwọn ilẹ̀ ti dìde o, wọ́n ti gbẹ̀bẹ̀ wa. It's time. Ẹ kọ̀rọ̀ ìtúlẹ̀ mo tún sọ lẹ́lẹ́kìn. Láìpẹ́ láì jìnnà nígbà máa àti gbara wálẹ̀ ọ̀rẹ́dì. Èmi mo sọ ọ́ ti bẹ̀rẹ̀ sí àná àti gbara wálẹ̀.
ọwọ́ nílẹ̀ títí gbogbo àwọn kẹ́rí gbogbo fẹ́fẹ́ mọ̀ pé kì í ṣe fúlàní náà tó bá náà Yorùbá jà nígbà yẹn Awólọ́wọ̀ fúlàní wo ló tó sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá tó wà tó kéde tó ń kó fúlàní wọlé ilé ìgbòho ní sọkọ fún ilé ìyá ìyẹn dára torí pé mo máa rí pé ẹ máa ń sọ àwọn ìjìnlẹ̀ ọ̀rọ̀ tẹ máa ń kó ẹ̀yin ni mo rí tó ṣe ṣó tó máa ń gun ilẹ̀kùn táwọn kan ń sá fún mo ṣe máa ń bá ìtọ́ ọmọ ọ̀la fẹ̀ ní mí. ṣé bí àwọn fúlàní láì jẹ́ pé Yorùbá wọ́n rí Yorùbá tó máa push wọn tó bẹ́ẹ̀ láti wá bá Yorùbá jà ẹ̀rù Yorùbá máa ń bà wọ́n ẹgbẹ́ kọkàn ní ẹ̀rù Yorùbá máa ń bà wọ́n gidi gan ni ṣùgbọ́n torí pé àwọn Yorùbá kan ló jẹ́ kó wá ṣé rí ilé Ìgbòho táwa kì í ṣe pé wọ́n kàn dá wà o àwọn Yorùbá ló. wọ́n gbàbọ̀dé àmọ́. àwọn ọmọ Yorùbá ló lead lọ ṣe everything. gbogbo ẹ̀ lákúkú mọ̀. ní kọ̀ọ̀kan ṣe wù. wọn tó bá tí Fúlàní tó gbóná wojú Yorùbá ẹ gbọ́ngbọ́n tí Babangida sọ nígbà táwọn lọ kú ó ní ẹnìkan tí mò ń bẹ̀rù ló ti lọ yẹn. iṣẹ́ ni ṣé ẹni àwọn ọmọ Yorùbá tójú wá ti là tójú wá ti bó táwọn oníta balẹ̀ tí wọ́n padà sílé àwọn onílẹ̀ ti dìde torí àwọn náà sọ fún wa pé ó ní wọn ní bẹ́ẹ̀ wá wọ́n ní wọn ní kọ́ wa ká tó jà ó láwọn la máa jà fúnra wa àwọn náà sọ̀rọ̀ yẹn kó tó gbé ó wà ṣé kò tí ń ṣẹlẹ̀ báyìí a máa dìde ẹni èmi mọ̀ pé Yorùbá Oòduà nation ó ti dúró ṣùgbọ́n àkọlẹ̀ sọ pé ìjọba ìlànà àláàsì torí ìgbésẹ̀ ta tẹ̀ ń gbé sí ṣé wọn pé gbogbo tẹ́lifíbọ̀dì lẹ́yìn táwa lójú kan sì tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti lójú kan báwọn kan ṣe ń gbé sódò láyé ń gbé sókè làwọn kan ń gbé wálẹ̀. ẹ̀yẹ́ wo bàbá kan ṣe lóró sọ̀rọ̀ lẹ́gbàá tẹ́ bá bẹ̀rẹ̀ ìrìn ẹ wo èèyàn tó dààmú tẹ́lẹ̀ kó sá lọ ni. bẹ́ẹ̀ni ó sá lọ. àdìgbà kan ẹlòmíràn ti jáde àti support ẹ ẹnìkan ti jáde àti support ẹ tẹ́lẹ̀ kẹ́tẹ̀. bẹ́ẹ̀ni. kẹ́sì rí pé ìyẹn mo sọ wípé àwọn ilẹ̀ ti dìde àwa náà ojú wa dẹ̀ dìbò láti rí pé yẹ ẹ̀sà bíbù yìí níṣẹ́ wọn ò dá sí wa. Tinubu ìjẹ́ gbogbo wa láìkì Tinubu èmi náà láìkì Tinubu gbàdúrà ẹ̀ but fẹ́rí nǹkan tó ṣe kò tí ì sí president tó ṣe ń tẹ̀ ó gbé àwọn kaba kò tí ì sí president tó ṣe. ó fọwọ́ ta wọ́n láyà ni pé kí ni what can fa. àwọn military kan wà lè gbé kaba nígbà tó bá àwọn náà wà ní military ẹ wo nǹkan tó ṣe yẹn yẹn mo fi sọ wípé àwọn onílẹ̀ ti kọ́ tó ń fún ara ẹ̀ nú tóun gbọ́ bàbá ṣe wọ́n nílẹ̀ má ti ẹ wo ẹ kọ́ tó fẹ́ mọ̀ pé Sunday Adéyẹmọ Ọlọ́run ti dá kò sí agbára kankan tó lè borí ẹ gbà bẹ́ẹ̀ èmi mọ̀ yẹn èmi mo sọ bẹ́ẹ̀ fún yín bàbá fàdúrà sí akọ̀ ń fàdúrà kún ni kò sí ọwọ́ kankan tó lè bà ẹ jẹ́ sí Gani ti mọ̀ bóun ti tẹ́ ó ti mọ̀ bó ti finish Gani mọ̀ bóun ti finish ok iṣẹ́ mọ̀ pé ìsì tá a gbọ́lé ní ìsìn èmi ò gbọ́rú ẹ̀rí. ẹ ó dàn lórí TikTok ẹ jẹ́ kí Kọ́lá sọ̀rọ̀ ká má sọ̀rọ̀ papọ̀ ká lè gbọ́ra wa yé sọ. mi ò gbọ́ rí pé kò jágun gbọ̀ngàn rí ṣé mọ̀ pé àwọn ọ́fíìsì ló tún jáde pé àwọn gbọ̀ngàn wà bẹ́ẹ̀ báwọn náà wúrò fún bí obìnrin tó fi jáde. so ìyẹn mo kẹ́kọ̀ọ́ mọ̀ pé yes àsìkò ti tó àwọn náà sọ pé tásìkò bá ti tó láwa la máa dìde jà fúnra wa ok gbogbo àwọn tó tẹ̀lé Sunday yẹn ṣé Sunday ló fún wọn lówó ni kò fún wọn lówó. olówó ń sọ kiri sí pé Ìgbòho pówó fún blogger mélòó ní Ìgbòho gan tiẹ̀ mọ̀ mọ bí blogger ṣe pọ̀ ń ta ni. mọ èèyàn tó dàbò mọ èèyàn tó ṣépè fún lálẹ́ yìí ni ṣẹ́ni kó padà ṣẹ́ni kó ọ̀sán lọ ìgbà mọ́ wọ́n ti àwọn olóyè ti jáde wọ́n ti sọ̀pọ̀tì ẹ̀ wọ́n ti máa sọ̀pọ̀tì ẹ̀ pọ̀n sì kò sí yẹn mọ́ ẹni tó bá ṣẹnu tó lọ ìmọ̀ sí ọ máa bá ara ẹ̀mí tó fẹ́ ìpè tó máa kẹ́fún ìran nínú ẹ̀ gan ò ní wẹ̀ ìran nínú ẹ̀ wọn ò ní wẹ̀ ìpè tó tẹ́lẹ̀ kó dúró mo sọ fún yín pé mo bàtà lẹ̀ tí mo fi bá máa yẹn sọ̀rọ̀ pé ìran nínú ẹ̀ máa parẹ́ ni ó dẹ̀ máa rí bẹ́ẹ̀ ìkọ́ tó bá jẹ́ pé àwọn ọmọ ẹ̀ ló wà lógbó yẹn kò ní máa sọ gbogbo tó sọ yẹn. ó ti sọ wípé ọ̀dà ẹ lóhùn dẹ́ símí ẹ ṣé gan ni Kọ́lá mi God bless you sir. ẹ ṣé God bless you sir. à ń gbọ́ yín mami adé orí ọ̀kẹ́ ká tó lọ sọ́dọ̀ rárá Mr. Kilo kí lẹ fẹ́ kí ni àfikún tẹ fẹ́ fi kún ọ̀rọ̀ èkì tó padà sọ́dọ̀ Mr. Ajíbádé ẹ ní sùúrù Mr. Ajíbádé àwọn èèyàn mi tajọ́ ṣètò ni èmi nìkan kọ́ ni mo wá àwa mẹ́ta la wá Mr. Kilo à ń gbọ́ yín. ẹ ṣé mo dúpẹ́. pẹ̀lú fídíò tí Gani sọ yìí ṣé ẹ ní sùúrù ẹ jẹ́ padà play ẹ̀ fún yín kẹ́ túbọ̀ kẹ́ lè sọ̀rọ̀ lé lórí. gbogbo èèyàn mọ̀ pé láti bẹ̀rẹ̀ ayé mi ààrẹ kì í ṣọ̀lẹ. ọ̀rọ̀ security ta involve tí a gbà kúrúbà lọ́wọ́ àwọn security agencies ó wà lára nǹkan tó bà orúkọ OPC jẹ́. so jẹ̀yà rí olóògbọ́n ta ni tíṣà ẹ
àwọn ìyá tá a ti jẹ síwájú òun ló ń ká ìjọba báyìí ìwọ tó bá tún sọ pé kí làrẹ ṣe màá ní ara wọn tọrọ kún wá tì wá ni ìmí tó bá ti ń sọ jù àjẹ a máa fi inú ṣépè fún tó lọ́wọ́ pé tó bá ṣe wàhálà ní láì gbàṣẹ lọ́wọ́ governors tí yóò wá máa tì wọn máa kó máàmù gàdí ní lọ́wọ́ òun náà wá yorùbá bá láìpọ̀ yẹn ń tìyàn dé detention kó wọn máa kí ẹ̀ wá ní pẹ̀lẹ́ yorùbá wọ́n mọ̀ pé kí ní yóò ṣe é ṣe o wọ́n fẹ́ tì ẹ́ sí i wàá rò pé àwọn tó tì ẹ́ sí i wọ́n dìfẹ́ ẹni pọ̀pọ̀ bẹ́ẹ̀ kó há ni. And those who did not have the knowledge of history did not know how the constitution of Nigeria is being run. They say kí làrẹ ṣe. All the security architecture of state belong to state and federal government. You can't just intrude to it without the approval or the consent of the governors. You can handle the security of a street landlord association. Street. But when you are talking of a serious operation in the state, if you don't have good relationship with the governor, if the governor did not agree with you, you will be in trouble. Gbogbo èèyàn mọ̀ pé láti bẹ̀rẹ̀ ayé mi, ààrẹ kì í ṣọ̀lẹ. Mi ò dẹ̀ lẹ́rù èèyàn jù jọ náà lọ. Kò dẹ̀ sí nǹkan tó ń pọ̀ lókè dẹ̀. Ṣùgbọ́n. Bàmí Kílò, ẹ bá mi dá sí fídíò yìí torí ó dẹ̀ pé ààrẹ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yìí ò yé Gani. Yorùbá ò pé OPC o. Ààrẹ Ọ̀nà Kakanfò. Olórí àwọn ẹlẹ́ṣọ̀ọ́ tó máa ń dáàbò bo ìlú. Oyè tó jẹ́ là ń pè é fún o, kò ń ṣe OPC o. Gani ti ń dàrú mọ́ra wọn. À ń gbọ́ yín Mr. Kílò. Ẹ ṣeun, mo kí gbogbo ilé lẹ́ẹ̀kan sí. Inú mi dùn sí ọ̀rọ̀ tí bàbá yẹn sọ. Gani Adams kì í ṣe ọ̀lẹ lóòótọ́, inú mi dùn sí gan-an. Wọ́n ń ṣe ọ̀lẹ ṣùgbọ́n ibi tó yẹ káwa náà ti wá mọ̀ pé wọn kì í ṣe ọ̀lẹ ibẹ̀ ló wá délẹ̀ yìí òun gan inú mi ṣe dùn sí wọn. Mo dẹ̀ máa ń láìkí wọn máa ń sòótọ́. Nígbà tó ṣe rí kò sẹ́ni tí kú ń wá kiri tí inú ẹ̀ máa dùn o. Ikú ló wọ́n bàbá yìí káàkiri báyìí. Ikú ibi tí kú wá wá wọn dé sí báyìí bàbá ikú ti wá kanlẹ̀ kò gbọ̀ngbọ̀n. Bàbá náà wá wò pé àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò wọn kì í pẹ́. Ó pé kúkú dé àjà ló bẹ̀bẹ̀. So mo rò pé bàbá ti rí signal yẹn pé wákàtí tòun ní ilé yìí. Kò sẹ́ni tí mo rántí ìgbà tí wọ́n ń pe bàbá yìí fún Yorùbá Nation wípé ẹ̀ẹ̀kan báyìí ló ṣẹlẹ̀ bàbá náà sáré sáwá sínú Yorùbá Nation. Ó sáré gbà nǹkan tó máa gbà ó sáré máa gbà bàbá máa gbà. Nígbà tó gbà tán tí Sunday Igboho wọlé bàbá sáré padà. Bí ọba ṣe sáré padà bàbá bẹ̀rẹ̀ fún ní pòwe lọ́tún pòwe lọ́sì. Ẹ ṣe ìrántí ẹ kú àìgbàgbé story ló wá kù. Bóyá bẹ̀rẹ̀ story yìí náà nìyẹn. Story yìí ni já. Ẹ máa ń pẹ́ ọ̀rẹ́ tọ̀ ní bàbá yìí láti ọ̀rẹ́ tọ̀. Ẹ lè dá wọn lẹ́bi o. Ẹ má dá wọn lẹ́bi o. Ṣé rí ààrẹ Aríkúyẹrí tí ààrẹ Aríkúsá wọn nígbà tí ikú ń kanlẹ̀ ó ní ikú kan ò lè pa wọn láéláé ó ní òde àgbà ni ó ní gangan ni kú bí kú ṣe wá dé ọjọ́ ẹ̀ ní òde àgbà mo rí kó fo kọ̀ńténà. lọ́rọ̀ kan ṣe Bàmí Kílò nǹkan tẹ́ ń tẹ̀ láti jẹ́ kó yé wa torí àsìkò wa ni pé ààrẹ ti rí wípé ṣẹ́de bí ẹ̀dẹ̀ máa wá wò ó ṣé mo pé last show tá a ṣe live wa ṣé mo pé ìkan lára àwọn boys ẹ̀ náà pè wọlé tó ní a ò mọ̀ wípé bóyá wọ́n dá ifá fún ààrẹ fún Ganiyu Adams ipe kó má dá sí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá lórí ọ̀rọ̀ ológun à ń protect ilẹ̀ Yorùbá security o ipe tó bá dá sí ó máa gbàbẹ̀ kú ìyẹn ni ààrẹ ṣe ní ààrẹ wo ìyẹn ni Gani ṣe ń fún wa ní oríṣiríṣi story torí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ Màámi Adé Orí Òkè ẹjọ́ nítorí Ọlọ́run ní last month yìí kọ́ ni Aláàfin Ọ̀wádé láwọn ṣígun fún Gani mo wà lára mídíà tó gbé pé a kú oríire o Aláàfin Ọ̀wádé ti ṣígun fún Dìmánà ká dẹ̀ máa mọ́jọ́ ni o
Gani ò tiẹ̀ ṣe bẹ́ẹ̀ ni kó gbọ́ kinní yẹn ó yá yí kò gbọ́ pa kò gbọ́ nànà kò tiẹ̀ sọ̀rọ̀ lọ́bẹ̀ àwọn bóyìí ò tiẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni kó gbọ́ nǹkan tó jọ bẹ́ẹ̀. Ìgbà tá tún máa rí tí Gani tó máa rìlíìsì fídíò àwọn gọ́fúnà ò tí ì jẹ́ òun ibi gọ́fúnà ò bá jẹ́ ibi Aláàfin ti jẹ́ ṣe bá Aláàfin ló fi ẹ́ jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò. Gani a ò pe OPC o àìmọye ọmọ OPC láti gbé wá sórí ètò yìí tó ti jẹ́ kó yé wa àti gbogbo ọmọ kóòtù ajíire ilẹ̀ Yorùbá wípé kò sí agbára kankan lọ́wọ́ OPC mọ́. OPC ò ní agbára kankan mọ́ kò sí àṣẹ kankan tó bá try anything ilẹ̀ Yorùbá gọ́fìmẹ̀ntì á hàn wọ́n lè mọ̀ ẹ́ ṣẹ̀wọ̀n gbére àti gbọ́ lẹ́nu ẹ̀yin ọmọ OPC. Gani àtẹ̀yìn boys ẹ̀ ń gbé parí ọmọ Yorùbá ò pé OPC ìdí nìyẹn tó ṣe yẹ pé ẹ̀yin mídíà ọ̀pọ̀lọpọ̀ tó wà online ẹ máa rárá fi balẹ̀ tẹ́ bá fẹ́ present kan kẹ́ mọ̀ nǹkan tẹ́ ẹ̀ sọ. ṣé rí òun ni a ṣe wò wípé ọ̀rọ̀ yìí bí ọ̀pọ̀lọpọ̀ blogger wọn mọ bí nǹkan ṣe ń lọ traffic tí wọ́n máa rí lórí fídíò lórí platform wọn òun náà wà after a dẹ̀ ti realize wípé ọ̀pọ̀lọpọ̀ blog àwọn speaker oríṣiríṣi ni wọ́n fi ọ̀rọ̀ Ìgbòho àti ìlú ẹkùn ni wọ́n fi ń bá Gani jà. À ń fi àsìkò yìí bẹ̀ yín ẹ̀yin gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ a sọ pé kẹ́ má sọ̀rọ̀ nípa Chief Ìgbòho mọ́ ṣùgbọ́n ẹ má fi ìlú ẹkùn ẹ má fi bá anybody jà ẹ má jẹ́ kán ba kinní yẹn jẹ́ nǹkan tí Gani fẹ́ bàjẹ́ lára Ìgbòho nìyẹn kò fẹ́ kí Ìgbòho ní àṣeyọrí kankan kò fẹ́ kí Ìgbòho ní gbòǹgbò bóun ṣe ní gbòǹgbò ńlẹ̀ Yorùbá. Ara ìdí tí Ìgbòho dẹ̀ ṣe máa ní gbòǹgbò ńlẹ̀ Yorùbá tí gbogbo iṣẹ́ òní jẹ́ eréfèé òun ní private security tó ti dá kalẹ̀ tí ó dẹ̀ ti lọ gbé bá ìjọba tí ìjọba ti fò tẹ̀tẹ̀ tí wọ́n ti fàṣẹ sí wípé kò sí wàhálà máa ṣiṣẹ́ ẹ̀ lọ recruit àwọn ọmọ tó bá ti jẹ́ pé lórí ètò ààbò tó péye fún ilẹ̀ Yorùbá go on son no stress. A ní láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹ̀ kí iṣẹ́ ẹ̀ kó lè lò láṣeyọrí kó má kàn dàbẹ́ ni wípé ejò tó wọ́ lórí àpáta tí ò nípa tó yẹ pé orúkọ ẹnìkan la kàn máa sọ. ṣé wá rí o ọ̀rọ̀ tó wà lẹ̀ stage tá wà yóò ti yàtọ̀ sí ìjà Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀. Agbórúkọ Ìgbòho láti ìgbà ìjà Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ láti ìgbà náà orúkọ Ìgbòho parẹ́ títí tó fi join politics tó fi ṣe títí tó fi join Yorùbá nation. Láti ìsìn náà lọ à ń bẹ̀ yín ẹ̀yin speaker ten speak on behalf of Ìgbòho thank you for supporting him. Ọ̀pọ̀lọpọ̀ yín ni Ìgbòho ò mọ̀ bóde ẹ pé àwọn ọmọ Gani ń wá gbogbo ọ̀nà láti fi okùn sí lẹ́sẹ̀ pé òun ló ń gbé yín jáde ẹ̀yin fúnra lára yín mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ bá Ìgbòho sọ̀rọ̀ rí débi tó máa lò èló ní Ìgbòho ní tó fẹ́ kówó fún gbogbo blogger ẹgbà mi ẹ̀mọye blogger tó ń sọ̀rọ̀ nípa Ìgbòho káàkiri àgbáyé all over the world kì í ṣe ilẹ̀ Yorùbá nìkan títí dé north títí délẹ̀ Yíbò kò síbi tó ti sọ̀rọ̀ Ìgbòho blogger mélòó ní Ìgbòho fẹ́ fún lówó mélòó ló mọ̀. Ìjọ wo lẹ́rí tó sọ wípé òkè o Ìgbòho fẹ́ mí ti blogger lẹ́ni o a ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbégbèsè wípé ẹ̀yin tí ẹ bá ní interest láti support iṣẹ́ tí Ọlọ́run tí ò nílẹ̀ tó gbé fún Ìgbòho. Ìgbòho dẹ̀ ti jẹ́ ó ti fi ìdí ẹ̀ ó ti forí ẹ̀ sọlẹ̀ síbì kan ẹjọ́ èèyàn tí ò bá sọ̀rọ̀ ńbẹ̀ yẹn bá mi mute ẹ mute ẹ bá wa mute ẹ bá wa mute tó bá di àsìkò tẹ́ fẹ́ sọ̀rọ̀ ẹ ọ̀ mute ok tí ẹ bá ready láti mute mi lè shout I cannot shout ẹ má bínú. When you are ready to be muted please call me mi ìfẹ́ ariwo máa distract mi torí nǹkan tí mò ń sọ mi ò kọ sílẹ̀ mò ń sọ direct ni thank you for your understanding. Tá bá wá sọ wípé iṣẹ́ Ìgbòho ó tẹ́ wa lọ́rùn I appreciate little effort here torí láti ìgbà tó ti gba freedom àti ìgbà táyé ọ̀rọ̀ Yorùbá nation tó ti sọ̀rọ̀ security kò sí ọjọ́ kan tí Ìgbòho sọ wípé òun bẹ́tà anybody tó gbé security dání nílẹ̀ Yorùbá mi tí ì rí fídíò yẹn tẹ́ bá rí ibi tí Ìgbòho ti sọ ẹjọ́ ẹ mú jáde máa play ẹ̀ fún gbogbo àgbáyé tó bá níbi tó yẹ ká ti correct wọn á correct wọn ṣùgbọ́n mi tí ì rí torí mi monitor wọn dáadáa adẹ̀pọ̀ tá à monitor wọn. Èyí ni Ìgbòho ṣe wá gbé ìrù ẹkùn kalẹ̀ tiger tail ìrù ẹkùn kò ṣeé fi lájá lọ́wọ́ kókókó lára wọn lé tó bá wá ní ìfẹ́ Ìgbòho dójú gẹ́ tó jẹ́ speaker èké tó bá jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ká kún lọ́wọ́ má bá wọn fi mí ní kó wá register pẹ̀lú mi
kì í ṣe gbogbo speaker àbí blogger ló máa ní láti wà pẹ̀lú mi but in as much tó wà on your own ìrù ẹkùn sọ nǹkan just ìwọ̀nba nǹkan tí Ìgbòho bá ṣe òun ni ká ẹ fi gbé sí orí ìrù ẹkùn ni ká ẹ máa bá wa polongo pẹ̀lú iṣẹ́ Ìgbòho gbogbo bó bá ṣe ń lọ tó ń bọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín Gani lẹ̀ ń bá jà Gani tẹ̀ ń bá jà àwọn ọmọ ẹ̀ àti Gani Ìgbòho náà wá fàbọ̀lé lórí wípé òun ló ràn yín níṣẹ́ èmi àti yín dẹ̀ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ yín iṣẹ́ yín lẹ̀ ń ṣe kì í ṣe pé Ìgbòho náà ló kàn yín lọ títí ẹ need the views ẹ need the traffic ẹ fẹ́ go viral ẹ fẹ́ trending ẹ fẹ́ kí gbogbo èèyàn máa gbé fídíò yín so ẹ ní láti ṣàṣọ jam ẹ ní láti ṣàṣejù and so on and so forth ṣùgbọ́n mo fẹ́ kẹ́ jẹ́ kí gbogbo yín mọ̀ wípé gbogbo àsọjàm àtẹ̀pẹ́ àti gbogbo nǹkan tẹ́ bá dá sílẹ̀ nípasẹ̀ Ìgbòho tẹ́lẹ̀ ń ṣe láti fi support Ìgbòho wàhálà lẹ fi ń dá sí lọ́rùn o ènìyàn bíi tiwa ní Ìgbòho ẹ̀jẹ̀ ló ràn lára ẹ̀ o tá a bá ń sọ fọmọkùnrin yẹn pé kó má sọ̀rọ̀ tí wọ́n dé gbà sí wa lẹ́nu pé kó má sọ̀rọ̀ torí tó bá sọ ọ̀rọ̀ tó bá ní pé kó máa dá sọ̀rọ̀ ẹ̀ kó máa fẹnu ara wọn náà kó máa reply àwọn tó sọ ẹ mọ̀ wípé Ìgbòho lọ́rọ̀ lẹ́nu tó bá ju ohun kan sẹ́tẹ̀sì kan tó bá jù sílẹ̀ gbogbo àgbáyé tó máa rọ́ kìkìkì yẹn lẹ tó máa pín jẹ the next 1 month àtàbálẹ̀ àtàbára ògúnlùtù lọ̀rọ̀ tiẹ̀ ìsílẹ̀ máa ní kò mọ̀rọ̀ sọ tí ẹ̀ bá ti wá fẹ́ a wá fi àsìkò yìí bẹ̀yìn bẹ́ẹ̀ lọ́ọ̀fẹ́ tẹ̀ fún ní support continue to do so you are not only supporting him you are supporting yourself you are supporting your ethnic you are supporting your tribe you are fighting for Yoruba land we are on the same page àjọkú iṣẹ́ fúnra wa ni torí àwa iṣẹ́ wa ni òyìnbó ò ní wá ṣe elérù lákọ́kọ́ akọ́fẹ́ ó níbi tá a máa ṣe dé táwọn àjèjì bá tẹ̀ máa bá wa lọ́wọ́ sí wọ́n á tẹ̀ sí kọ́kọ́ nípa ṣe débì kan ẹ wá jẹ́ ká ṣe lórí pípé ẹ má jẹ́ ká mess up Ìgbòho pẹ̀lú ọ̀rọ̀ fídíò wa àsọjá tó bá ti fẹ́ sọ̀rọ̀ nípa Ìgbòho sọ̀rọ̀ nípa ìrù ẹkùn tó bá ti fẹ́ sọ̀rọ̀ ìrù ẹkùn má fi compare OPC wà láyé ọ̀tọ̀ Àgbẹ̀kọ̀yà Àkọ̀yà Àmọ̀tẹ́kùn oríṣiríṣi ló wà bẹ́ẹ̀ náà ni ìrù ẹkùn náà ṣe gbé kalẹ̀ nísìn ẹ má jẹ́ kí wọ́n torí ẹ̀ kan bàjẹ́ torí ọ̀rọ̀ ẹnu yín torí fídíò yín ẹ jẹ́ kí Ìgbòho náà ní ipa rere ní ilẹ̀ Yorùbá ẹ má jẹ́ ó ṣiṣẹ́ lásán ṣe rí propaganda tí ọ̀pọ̀lọpọ̀ wá fẹ́ máa fi ọ̀rọ̀ iṣẹ́ Ìgbòho àti Ìgbòho ṣe àwa kọ́ la máa ṣe yẹn ṣe rí àwọn ọ̀rọ̀ tí fídíò tí Ìgbòho ń ṣe àìdá ó wọnú gbó láti lọ ṣẹ́ẹ̀kì àwọn láti ọ̀rọ̀ security àbí lórí ọ̀rọ̀ politics àbí generally níwọ̀nba tó bá ṣe fún ọmọlúàbí tí Ọlọ́run bá gbà fún ọ̀rọ̀ sísọ pẹ̀lú orí pípé ó ti wà enough láti jẹ́ kó ṣe fídíò ẹ̀ níwọ̀nba ó ti fún ẹ ní ìwọ̀nba traffic tó yẹ ọmọlúàbí tó o bá fẹ́ máa ṣàṣejù pé your video must be trending you must chase clout wọ́n ní gbogbo blogger ní láti gbé fídíò ẹ̀ àti sọ nísìn I am working with one of Igboho's lawyer tó strong gan ìkìlọ̀ ni mò ń ṣe tí ẹ bá stop kó má tó stage tá a máa bẹ̀rẹ̀ sí ní píìkì yín ìwọ tó bá wà lábúrò tó bá rò wípé wọn lè mú ẹ èmi fi ọwọ́ sọ̀yà fún ẹ inú ayé láyé ń gbé gbàgbé òṣì àfikọ́ tá a bá fẹ́ ṣe àwa gẹ̀ẹ́tì àdírẹ́sì ẹ̀ wá wá ìyá ìjáde wàá jẹgbà o wá níbẹ̀rẹ̀ tí ẹ kó máa sọ pé ṣe ló fi support Ìgbòho ó support àwa sọ fún ọ̀nà tó fi máa support ẹ̀ sì àti àwọn nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ ń ṣe tẹ́ fi gbógun tì í àìmọye fídíò tí ọ̀pọ̀lọpọ̀ yín ṣe fún àǹfààní ara yín ni ẹ fi ń àtàkì iṣẹ́ Ìgbòho ẹ dẹ̀ fi ń àtàkì àlàáfíà ẹ̀ mo fẹ́ kẹ́ mọ̀ wípé ó níyàwó dẹ̀ láwọn ọmọ kì í ṣe fún ilẹ̀ Yorùbá nìkan ni Ìgbòho wà fún ó wà fún many things òun náà níṣẹ́ tiẹ̀ tó ṣe ó ní business ó lóríṣiríṣi ẹ jẹ́ kí gbogbo wa ká wà very careful ìdí nìyẹn tí a ṣe gbé ìrù ẹkùn media tá gbé jáde mi ò dẹ̀ gbé déédéé gbé flyers jáde wọ́n tó bá ti ń wò mí tipẹ́tipẹ́ mo jẹ́ èèyàn kan tó yẹ pé mo wà contented nílé ayé mi èmi ò kì í bá wọn ṣe sí shadow kíní ni gbogbo èèyàn ṣe tí everybody ń ṣe tó ń rí traffic tó ń ṣe kíní kan tó ń ṣe gbá kan tó ń ṣàwo kan tí ẹ̀mí tó ń darí mi tí ò bá ti darí mi lọ́bẹ̀ bẹ́ẹ̀ pè mí jù bẹ́ẹ̀ lọ pé kí wá ṣe kò kàn mí ẹ̀mí yẹn ò rán mi lọ́bẹ̀ ni mi ò ń sáré kẹ̀kẹ́ pẹ̀lú mọ́tò I know they live a competitive life ìwọ̀nba nǹkan tí bá lè ṣe ni
ẹ máa bá wa WhatsApp ẹ̀yin èèyàn wa ẹ má jọ gbé wa wálẹ̀ ẹ̀yin tèmi lórí ti Facebook àti YouTube ẹ bá wa like ẹ bá wa máa comment àwọn nǹkan tí mo ṣe lálàyé ẹ lè buttress ẹ̀ náà àwọn ọ̀rọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ yín máa ń pè mí pé ká check àwọn speaker ẹ bó ṣe ń ṣe igbá kan àwo kan ọ̀pọ̀lọpọ̀ yín lẹ̀ ń pè mí tẹ́ ẹ̀ complain tí bá wá sọ àwọn kinní yẹn sí ẹ má wá pretend bẹ́ẹ̀ ni wípé irọ́ dára nìkan ló dá ṣe ìkan tíbi tí ọ̀rọ̀ ẹ̀yin ọmọ Yorùbá ti máa súyàn nìyẹn. èmi ò ń bá wọn ṣe sí shadow torí mi ìbáyọ̀ ṣe competition online ìwọ̀nba nǹkan tí mo bá lè ṣe àlùbáríkọ náà bá ti gorí ẹ̀ mo ti wà contented èmi ò sí lára speaker bí mídíà fídíò mi wọ́n ní láti máa gbé ń gbogbo ọjọ́ every video mi ó gbúdọ̀ máa trend ẹ̀sọ̀ ni gbín tèmi máa ń gungi títí tí mo fi máa délẹ̀ lérí ibi tí mò ń lọ ìwọ tó bá sáré o lè sáré àsápajúdé ìwọ ló mọ ibi tó ń sá lọ kò kan èmi òun lẹ ṣe rí mi tí mo wà látọdún tí mo ti wà pẹ̀lú Ìgbòho ojú mi rí tó bọ̀ mo ṣì wà títí dìbẹ̀dẹ̀ nílé ni ṣí Sunday Adéyẹmọ Ìgbòho fúnra lára wọn àwọn ni wọ́n pè mí pé kí n go ahead kí n recruit àwọn mídíà tí ọ̀rọ̀ dá lẹ́nu wọn tí wọ́n dẹ̀ ní presentation tó dáa tí ìrìn àjò wọn tó dẹ̀ yé láti lè jẹ́ wípé ká jọ ṣiṣẹ́ papọ̀ kí wọ́n lè mọ bó ṣe máa fún Chief Ìgbòho ní support nípa ìlú ẹkùn nítorí Gani Adams àtàwọn OPC ọ̀wọ́n ti fashion ti ẹ̀ ní o kò ń ṣe every other fashion àwọn nìkan ni wọ́n fẹ́ pa ìlú ẹkùn yẹn mọ́lẹ̀ wọ́n fẹ́ bàjẹ́ àwọn ni wọ́n ṣe propaganda fún ìlú ẹkùn àti Ìgbòho ìwọ àtẹ̀mí àwa làwa máa jẹ́ kó yé àwọn èèyàn the reality of ìlú ẹkùn àti Ìgbòho tí wọ́n bá pe Ìgbòho ní content creator fídíò tí mo fi hàn yín ní 2021 nínú ilé ẹ̀ ní ìgbà tí ó fi ìtara sọ̀rọ̀ bí àwọn Fúlàní ṣe ń rèpọ̀ àwọn ìyá ní Ìbàràpá bí wọ́n ṣe ń gba màálù tó ń gba ráìsì tó ń dógun tí wọ́n ní Òkè Ògùn bí àwọn ọmọbìnrin wa bó ṣe wá di wípé aṣẹ́wó ni wọ́n ṣe kiri onínàbì bí àwọn ọmọkùnrin wa ṣe wá di egbòogi olóró náà wá mú kiri tí ọjọ́ ọ̀la wa ilẹ̀ Yorùbá tó shake àwọn nǹkan tó pa Ìgbòho lẹ́kún nìyẹn bàbá wa FFK ló wà lẹ́gbẹ̀ẹ́ tí gbogbo wa ti rí 2021 kó tó di pé wọ́n lọ bọ́ọ̀sì ilé wọn ni tí Gani àti àwọn boys ẹ bá wá ṣe fídíò síta àwọn point la nídìí láti mú jáde a ò gbúdọ̀ pẹ̀lú ọ̀bọ̀jáwúrà gbogbo wa láti rí wípé ara ti ní Gani ara ti ní àwọn OPC kò dẹ̀ sí anybody wa tó pé OPC ẹ̀yin ọmọ OPC ìjà ìbílẹ̀ ń jà a ò pè yín ilẹ̀ Yorùbá ò pè yín kò ságbára lọ́wọ́ yín kò sámọ Yorùbá kò sí àgbààgbà bẹ́ẹ̀ sunkún di ọ̀la mẹ́ta mo ti sọ fún yín Gani ló fi yín rúgbó ẹni kó jẹ́wọ́ òótọ́ fún yín àwọn gọ́fúnà ò pè yín irú ẹkùn lélẹ́yìí ìwọ tó bá ní interest láti darapọ̀ àìmọye ọ̀pọ̀lọpọ̀ ló ti pè mí all over the world tí wọ́n ní interest àtọkùnrin àtobìnrin àgbà àtọmọdé wípé kájọ kópọ̀ láti fún Ìgbòho ní support nípa irú ẹkùn tó bá fi máa di bí few weeks sísìn ẹ máa rí àwọn ìgbésẹ̀ tá a máa gbé jáde one after the other press release gbogbo ẹ̀ la máa ṣe one after the other I no dey rush bí Ọlọ́run bá ṣe ń direct mi láti ṣe nǹkan one step after the other ó lè mi máa ṣe tèmi ìwọ tó bá ń kánjú máa lọ mi ò kánjú wáyé so ìwọ tó bá sì nídìí àbí tó sì ní interest láti fún wo pé ọ̀nà owó ni mo lè gbà láti fi support Ìgbòho náà tó dẹ̀ mọ̀ wípé ọ̀rọ̀ dá lẹ́nu ẹ tó dẹ̀ ṣe wípé ọjọ́ tó fẹ́ bẹ̀rẹ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ yẹn bóyá o ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni ìjọ yẹn náà ló fẹ́ kí gbogbo fídíò ẹ̀ kó máa trending bóyá o dẹ̀ ti ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ tó believe pé torí ó ti jẹ́ Ìgbòho tó bá ti ń sọ̀rọ̀ yẹn wọ́n ní láti máa ru owó fún ẹ kò sówó kankan lẹ́ o kì í ṣe lè tó máa sọ tó máa di wípé o lọ ń pe àwọn èèyàn o lọ mú nọ́mbà online lórí social media o lọ ń pè wọ́n Ìrù Ẹkùn Media èmi náà jẹ́ ìkan lára àwọn Ìrù Ẹkùn Media ẹ jẹ́ wá fún mi lówó data a ò fi Ìgbòho pa àfi tọrọ owó o tó bá lẹ́nìbọ̀dì tó ti lè wá tọrọ owó lọ́wọ́ ẹ̀yin tẹ́ wà diaspora wọ́n gbá yín ni o torí gbogbo ilé tó fi Ìgbòho gbà láti yí ọdún Yorùbá nation kò sẹ́yìn tó dọ́dọ̀ Ìgbòho tó ń fi Ìgbòho gbà lọ́wọ́ yín tí ọ̀pọ̀lọpọ̀ sunkún lẹ́ni Ìgbòho gbowó lọ́wọ́ wọn àìmọye tó gbowó lọ́wọ́ yín tí ò dọ́dọ̀ Ìgbòho tó forúkọ Ìgbòho gbà mo ti ń sọ sí bí mo yẹ pariwo gbà yẹn náà nìyẹn tí àwọn tí wọ́n fi jẹun gbà náà wọ́n sọ mí di ọ̀tá wọ́n ní mò ń dí ìnà ìjẹ wọ́n gang up against me nínú media both home and abroad òun ni mo tún ti ń sọ sí ìgbà tẹ́ ẹ fẹ́ gbọ́ mo ní owó ilẹ̀ máa fi bàjẹ́
at the end of it kí lẹ fi bàjẹ́ owó yẹn náà ni ìgbà tẹ́ fún wọn lówó mọ́ ẹ̀rí tán sún sẹ́yìn tí anybody bá tún wá bá yín nípa ìrù ẹkùn pé òun sọ̀rọ̀ nípa Ìgbòho kinní kan tó bá fún lówó ó kàn wẹ́ kókó owó dànù ni o ìrù ẹkùn ò rán ẹ o at any time tí Ìgbòho bá fẹ́ ká bá òun pé wọ́n need the support wa financially o wọ́n á fi tó wa létí á dẹ̀ máa mọ bá ṣe máa present ẹ̀ àkáǹtì wọn náà máa fún wa ibi tán bá máa fi sí wọn sí kì í ṣe pé bí individual máa gbà pé kinní kan èmi kì í rìnrìn dẹ̀tí ilé ibi tí mo ti wá ààyò ebi ò pa wá o orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ kò sẹ́bí mi tó bà wá lórúkọ jẹ́ nídìí ìyá nídìí bàbá mi kò dẹ̀ nítorí mi bẹ̀rẹ̀ o lẹ ṣe rí mi tí mò ń maintain ọ̀dọ̀ mi orúkọ mi ó ṣe pàtàkì ìrù ẹkùn media lélẹ̀ tẹ́ bá wá rí ẹni flyers níta tí wọ́n bá kọ scam alert sí èmi ò mọ èèyàn tó ṣiṣẹ́ yẹn o mo dẹ̀ tún mọ̀ Ṣọlá kò gbọdọ̀ kú ni òun ló gbé jáde ó dẹ̀ ti yọ kúrò kò sí nǹkan tó ń jẹ́ scam alert lórí media recruitment ìrù ẹkùn ajá kì í rorò kò ṣojúlé méjì Ṣọlá kò gbọdọ̀ kú bó ṣe jẹ́ ìkan lára àwọn tó dúró ti Ìgbòho láti day one ó bá wa nínú Yorùbá nation ni bẹ́ẹ̀ ni ó gba ẹnu mi warrior woman òun ló pe rẹ̀ bẹ́ẹ̀ ni ó ní warrior jagunjagun lòun bẹ́ẹ̀ rí mi ò ń kọjá àyè mi nǹkan tí mo bá mọ̀ ní máa sọ èmi ò ń ṣe jagunjagun mọ́ bí tó ń kojú ọ̀pá sí mi mọ́ bọ́ yẹ tàtàtà kí n ṣe jagunjagun àfi tó bá jẹ́ tẹ́lẹ̀nu tó bá wá jẹ́ ọ̀rọ̀ ẹnu pé ká sọ̀rọ̀ ká present níwọ̀nba tí mo mọ̀ mi ò sọ wípé I'm the best níwọ̀nba tágbára mi gbé màá ṣe é sáìdì ibẹ̀ yẹn mídíà ibẹ̀ ni mo mọ̀ tí mo lè gbà fi fún wọn ní support níwọ̀n gbà tí Ṣọlá kò gbọdọ̀ kú tó ti wà lára àwọn tó ń recruit àwọn warrior fún Ìgbòho ìrù ẹkùn tí ọ̀pọ̀lọpọ̀ tá a dẹ̀ dúró ti Ìgbòho tá a pọ̀ káàkiri àgbáyé iṣẹ́ pọ̀ fún Ìgbòho iṣẹ́ pọ̀ nínú ìrù ẹkùn èèyàn kò lè dáyà dé èèyàn kò lè sọ wípé bíyá torí o close mọ́ Ìgbòho bó ẹ close mọ́ Ìgbòho lèmi náà close mọ́ Ìgbòho ní àìmọye àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ ogunlọ́gọ̀ la close mọ́ Ìgbòho torí Ìgbòho ti dígí àràbà nílẹ̀ Yorùbá tí ò ní fàtú ní kíákíá títí láéláé ló máa wà gbogbo wa láti ṣùrùbó ó ti dọmọ wa ó sì ti dọkọ wa gbogbo nǹkan tó ní kálukú wa bá ní gẹ́gẹ́ bí ìyá àti bàbá la ní láti fi support ẹ̀ ìyẹn ló fi jẹ́ wípé ibi tó o bá gùdù sí tó mọ̀ wípé o gùdù sí side ibi tó dẹ̀ súnmọ́ tó mọ̀ wípé o lè fún ní support fèsì ibẹ̀ dúró tì í má sọ wípé torí o ní access pẹ̀lú ẹ̀ kó wá wò wípé everything about Ìgbòho must be under you it is never going to be láíláí àwọn kan lè gbà o ṣùgbọ́n somebody like èmi Dára Yèyé Dára kọ̀wé Akéde Oòduà láti ìgbà tí in fact mi ò tí ì mọ Ìgbòho tí mo ti ń dárúkọ ẹ̀ tí mo ti ń jà fún tí mo ti ń defend ẹ̀ ní ìgbà tí mò ń defend ẹ̀ náà fi sọ tó pè sórí show mi lọ́dún náà lọ́tọ̀ ní ìyàwó wọn sọ wípé ọmọbìnrin kan wà tó ń pè Yèyé Dára tó ti ń sọ̀rọ̀ ẹ tipẹ́tipẹ́ òun rèé ijó tó pè sórí ètò mi mọ̀ bí ìráwà ta wà ń bí ta wà ń bẹ̀ lọ́jọ́ náà láwọn nìgbò mo nígbò báwo ẹ wo kọ́lá ẹ sọ̀rọ̀ tẹ́ bá fẹ́ sọ Ìgbòho ṣe máa pè sórí show torí mi ò gbéra mi gẹ̀ẹ́sì ayán I don't know mẹ́ẹ̀ kọjá ààyè mi ò ọjọ́ kan ti wá bá yín pé bí mo ṣe jẹ́rìí mo ní Ìgbòho bíi bó Ìgbòho ṣe máa pè sórí show tèmi ta ni mi ta mọ̀kòlò mi lọ́yọ̀ọ́ Ìgbòho á pè sórí show mi Ìgbòho lọ́nà wọ́n láwọn ni mo ní ẹ̀yin èèyàn ẹ gbọ́ làwọn èèyàn wá kọ síbi kọ́mẹ́ǹtì pé Ìgbòho ló ń sọ̀rọ̀ Yèyé Dára mo ní ibi tèmi náà ti parọ́ pé Ìgbòho látọdún náà kò sí èèyàn kankan tó connect mi àti wọn mọ́ra àìmọye èèyàn tí ò mọ bá ṣe pàdé ni wọ́n ti gbìyànjú spiritually financially physically gbogbo ọ̀nà láti separate wa ṣùgbọ́n òfò ni wọ́n mú bẹ̀ mo dẹ̀ sì ń fi àsìkò yìí sọ fún yín tẹ́mi bá ń báyàn ṣe mo mọ nǹkan tó ń pè ní loyalty èmi ò sí lára àwọn tó jẹ́ pé ìgbà tí bá ń báyàn ṣe ìgbà tó bá dùn fún nìkan ni màá gé èèyàn ẹ̀ tó bá fẹ́ kù díẹ̀ káàtó àbí àwọn ọ̀pọ̀lọpọ̀ wọ́n ń gbógun tì í kí wá sọ wípé ìgbà yẹn lèmi náà wá rí àṣìṣe ẹ̀ òótọ́ ni nǹkan tẹ́ sọ́pà yẹn ó erí nìyẹn kò dáa ọ̀rọ̀ ẹnu ẹ̀ ò dáa kò ní wà kò dáa èèyàn burúkú ni èèyàn burúkú ló ń ṣe bẹ́ẹ̀ my dear tó bá lọ gbà fún yàn through thick and thin you are to be loyal to that person lójú ẹ̀ àti lẹ́yìn ìyẹn lọ́pọ̀lọpọ̀ èèyàn ọmọ Yorùbá ò ní
torí mo ní experience tó pọ̀ gan lórí ọ̀rọ̀ kékeré tí mo sọ yìí. Funny enough, àwọn tí mo bá fi orí ṣe fọrùn ṣe fún, ìgbà tí bá ti wá tán bá ti wá pè mí lẹ́ẹ̀kan tí mi ò rí wọn jẹ́ ní òwò, wọn ò ní rántí ìgbà tí mo ti forí ṣe fọrùn ṣe. Immediately yẹn náà máa wá àwọn tó ti ń bá mi jà tẹ́lẹ̀ náà lọ bá wọn wípé nǹkan tẹ́ sọ pa ẹ̀yẹn òótọ́ ni, ẹlẹ́nu mẹ́wàá ní Dára, ara ti pa ẹ́, ẹnu mẹ́wàá báwo báwo ló ṣe máa expect pé pẹ̀lú nǹkan tí mò ń ṣe máa lẹ́nu mẹ́wàá, ẹnu mẹ́wàá ti kéré jù, mo lẹ́nu pọpọpọ, mo lẹ́nu pa, má bá mi limit ẹ̀, báwo lè máa sọ pé mo lẹ́nu mẹ́wàá, ẹlẹ́nu mẹ́wàá níbo? Ọmọye èèyàn tí mo bá sọ̀rọ̀ ní èdè ni all over the world, ọmọye messages tó wọrí WhatsApp mi ni, ọmọye nǹkan tí mò ń attend sí ni, ọmọye group tí mò ń control, ṣé ọmọye nǹkan tó wà ní káwọ́ mi ni. Báwo ni mo ṣe máa wá lẹ́nu mẹ́wàá péré? Mo lẹ́nu pọpọpọ, mo lẹ́nu pa, mo lẹ́nu bí eku, mo lẹ́nu bí ẹyẹ, mo lẹ́nu bí ẹṣin. Inú ẹ ti pọ̀ jù, kí ni mo nínú, mo ní inú, tí mi ò bá nínú wá ti pa mí. Mò ń bá gbòòrìn mi ní nínú, mò ń sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá mi ní nínú, mò ń condemn àwọn ìwà ìdá nínú Nàìjíríà mi ní nínú. Má bá wọn límìtì mi mọ́, mo nínú inú oríṣiríṣi, inú kan fẹ́ nìkan ni, torí ìyá ni mí, ipò tí Ọlọ́run fi mí sí, ayé mi ni mo wà. Tó bá wá rí bẹ́ẹ̀, Ṣọlá kò gbọdọ̀ kú. Warrior tó jẹ́ yẹn rọra fi gidi síbẹ̀, ìwọ rọra máa recruit ẹ lọ, ṣùgbọ́n mo ti ta gbogbo ọmọ Yorùbá jí. Ṣọlá, tí nǹkan kan bá, tí omi kankan bá fẹ́ tẹ̀yìn wọ̀gbí lórí ọ̀rọ̀ Ìgbòho, gbogbo ọmọ kóòtù àjíire, mo ti pè gbogbo àwọn tó yẹ kí n pè pátá àti fi kọ́ ìwọ Ṣọlá kò gbọdọ̀ kú lọ́rùn. Ìdí tó ṣiṣẹ́ ń ṣe ilé tí mo ìṣe lè fẹ́ ni wípé lóòótọ́ ló ti yọ flyers yẹn tó lẹ scam láti mọ́. Tí gbogbo èèyàn bá tiẹ̀ máa bú mi wípé èèyàn ó scam, kò tọ́ sí wọ. Ó sí lára media and you will never be. Warrior ló pera ẹ̀ lọ jókòó síbẹ̀. Ajẹ́ ò lè rorò láíláí kó ṣojú lé méjì. Media yẹn ni mo fi hàn ẹ́ sí. Ọ̀rọ̀ ò dá lẹ́nu ẹ, ó ní presentation. Tó bá di bí ọ̀rọ̀ sísọ kò sí nǹkan tó mọ̀. Láti ìgbà ọ̀rọ̀ Yorùbá Nation tó ti fún okùn mọ́ gògóńgò ẹ̀mí Ìgbòho, kò sí ọjọ́ tí mo rí ẹ tó bọ́ síta tó sọ̀rọ̀ tó tọrọ ẹ tó tà létí anybody. Kò sí ọjọ́ tó ṣe fídíò ìṣẹ́jú kan ìṣẹ́jú méjì tó máa ń ṣe, èèyàn mélòó ló tiẹ̀ mọ̀. Kò sí nǹkan tó rí sọ́ńbẹ̀ tó make sense lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀. Àwa tá dúró ti Ìgbòho tá jẹ́ kán rí palélé. Ní ìgbà tí àwa ń ṣiṣẹ́, gbogbo owó tí wọ́n ń gbà tó fi ń ra ọ̀pá ṣẹ̀kẹ̀rẹ̀, tó fi ń ṣe sticker, tó fi kọ́ ọmọ ogun lọ, tó fi kó group jọ, tó fi finance wọn, gbogbo owó tó gbà nínú Yorùbá Nation, àwa táwa ṣiṣẹ́ lélẹ̀. So when you want to do something, mi mọ̀ tàwọn ẹlòmíì tèmi ni mò ń sọ. Ṣọlá kò gbọdọ̀ kú, tó bá ti dọ́dọ̀ tèmi, máa bá mi fi ìdà lálẹ́ gàràgà. Ronú lẹ́ẹ̀mejì wípé kó tó dá sí anything Dára, bó o ṣe súnmọ́ Ìgbòho, bẹ́ẹ̀ lèmi Dára ṣe súnmọ́ Ìgbòho. Bó o ṣe jẹ́ pàtàkì lọ́wọ́ Ìgbòho, bẹ́ẹ̀ ni mo ṣe jẹ́ pàtàkì lọ́wọ́ Ìgbòho. Ìgbòho lè wojú ẹ, wàhálà Ìgbòho wojú mi rí. Torí mi ò yẹ̀yẹ́ ara mi, mi ò wọ́ra mi ńlẹ̀, mi kì í rìnrìn dẹ̀tí. Ilé ọkọ ni mo ní mo wà. Tó bá di ọ̀la, èmi àtọkọ mi lè má sí mọ́. Torí kò sí dúàdá inú relationship. Tó bá enjoy débì kan, tó bá rí pé kò worth it, you want to leave, you are free to go. Ìyá tó bí wa gan, à ń fi sílẹ̀, à ń bá rìn àjò wa lọ, ká má ìsọpọ̀kọ. Ó lè dọ̀la kí sọ pé relationship yẹn kò pay mi mọ́, I want to be alone. Tí bá dẹ̀ ti kúrò nínú relationship, máa jẹ́ kí gbogbo yín mọ̀, máa fẹ́ nára mi sọ. My relationship has packed up. I am a freelancer now. But kò tí ì dé stage yẹn, mo kàn sì ń ṣàlàyé ọ̀rọ̀ ni. So mo sì wà nílé ọkọ, mi rìnrìn dẹ̀tí nínú gbogbo Yorùbá Nation, mi kọjá àyè mi sẹ́ni ọkùnrin. Tó sàpọ̀ ò bọ̀ mo mọ̀ wọn ara mi. Èmi ò ń wà níbì kan kí tó máa ṣe, mi ò mọ̀ ṣe ni. Ẹ̀mí mímọ́ tó wà lára mi, spiritual being, mi ò fàyè gbà. Ṣọlá, wọ́n ló gbọ́dọ̀ kú. Tó o bá ní kú, ọwọ́ ara ẹni kó o fi ṣe o. Jẹ́ kó orúkọ rò ẹ́ o. Má yí ọwọ́ BRT ẹ sọ́dọ̀ tèmi o. Ṣé o mọ̀ wípé àwọn kan wà tẹ́jọ jà nígbà tẹ́ lọ ṣe birthday fún Ìgbòho some years back ní UK. Tí bá sọ fún yín pé kò sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ tí ò sí lọ́wọ́ tèmi. Tí mo bá dákẹ́ mo kàn máa ń dákẹ́ ni. Torí ọ̀rọ̀ òde bẹ́ẹ̀. Bọ̀ nítorí o lọ́kọ scammer láti lórí iṣẹ́ ọwọ́ tèmi. Ṣọlá kò gbọdọ̀ kó kéré láti gbógun ti iṣẹ́ ọwọ́ mi. Torí ilẹ̀ tó bá tójú ẹni ṣòkùnkùn ẹ̀ kì í ṣòro rí.
bó o ṣe jẹ́ àgbàlagbà ni mo jẹ́ àgbàlagbà, mo ń ṣọmọ kékeré o, èmi náà ti lọ́jọ́ lórí o, 52 mi lèmi náà wò lọ́ọ̀kan ò lè bí mi lọ́mọ o, àjọ máa sábà ara wa ni o, Ìgbòho ló mú wa pàdé o. Ṣọlá, àwọn tẹ́ ẹ jọ jà lọ́dún náà lọ́ọ̀ ní London tó fẹ́ fìgò fọ́ lórí tọ́lọ́pàá dé, ó bọ́ẹ́ tó bá di ọ̀rọ̀ tèmi èmi ò sáfẹ́jà tí ìjà bá ṣẹlẹ̀, tí ogun bá ti dé, tí ìjà bá ṣẹlẹ̀ bó ṣe ń wò mí ní ìwà òkè physically wà á máa wò wípé ṣé dára tó mọ̀ tẹ́lẹ̀ lélẹ̀ torí mo máa di ọkùnrin mọ́ ẹ lọ́wọ́. Ayé ẹlẹ́nu gan bẹ́ẹ̀ ṣe máa ń rí mi bẹ́ẹ̀ ni wípé mo máa ń ṣe bíi kògbókògbó 1 second wàá ṣì mí mọ̀ ò ní dá mi mọ̀ mọ́ torí mi ìkọkú mo ti zero mind mi. Ìwọ náà abẹ́ta kò ogun rẹ̀ dáadáa torí èèyàn kan á kú síbẹ̀, ambulance àwa gbéyàn kan má ro o. Ṣọlá, ìjọ tó bá rẹ́dì fún mi bó bá jẹ́ ìgò ni ọmọ Lagosian lèmi náà, jẹ́ ká jọ gúnra wa ẹni ọ̀nà tó bá fẹ́ gbégbà ó yá fèsì mi, mo mọ̀ pé wàá bẹ́kun Ọlọ́run bò bá. Obìnrin ẹgbẹ́ mi ò lè fọwọ́ lálẹ̀ fún mi nínú ayé mi wípé bo ni mo fẹ́ gbà kọjá. Akọrin gan tó máa bá mi dánwò amúra lórí méjì á dúró déédéé. Kọ́mọ̀ ẹ̀ tí sọ pé obìnrin ẹgbẹ́ mi, ẹ̀yin tẹ́ bá wá mọ Ṣọlá kò gbọdọ̀ kú, ẹ bá mi jíṣẹ́ fún ẹni mo sọ wípé kó jẹ́ kórúkọ rò ó, kó fi ọwọ́ síbi tọ́wọ́ ń gbé. Ìyí tí Ìgbòho gbélé lọ́wọ́ pé kó ṣe ibẹ̀ ni kó kọjú ẹ̀ sí, kó gbọ́wọ́ BRT ẹ̀ síbẹ̀. Tó bá ti di bí mídíà kó má try ẹ̀, èmi dá sí mídíà, Ìgbòho ló ní kí n ṣe. So páàkì kó yí ọwọ́ BRT ẹ̀ sẹ́gbẹ̀ẹ́, mi ìbá tí ẹ̀ wálé ni. Ìwọ̀nba tí mo fẹ́ sọ lórí ẹ̀ ni mo ti sọ yẹn. Ṣùgbọ́n tó bá dẹ̀ wá sọ wípé ó fẹ́ reply mi àbí anything, wàlẹ́ èmi àti ẹ àjọ gbé Ìgbòho sẹ́gbẹ̀ẹ́ báyìí, àjọ bẹ̀rẹ̀, àjọ ṣàǹkanlẹ̀, Ìgbòho àjọ mú wa tì ní. Ṣùgbọ́n kò ní wù mí kó jẹ́ ká da bàbá yẹn láàmú pẹ̀lú iṣẹ́ tó gbé dání. Ó ń ṣe tiẹ̀ lọ́dọ̀ ẹ̀, mo ń ṣe tèmi. Ẹ̀fọ́ kì í lẹ̀fọ́ láwo, èmi ò dá sí anybody. Ṣọ̀gbọ́n ẹ lè máa pàràbà kó máa fàrókò ya, má jẹ́ kó wá sọ́dọ̀ igi ńlá tèmi dára o torí àrà sán. Ẹ̀yin máa jẹ́ ewé, ẹ máa wá egbò ni, èmi ò nídìí ewé àtegbò. Tó bá jẹ́ ewé tó wá egbò má sún mọ́ mi torí tí bá fojú wò lásán ó bàjẹ́ mọ́ ẹ lọ́wọ́, kó lè mọ ibi tí mo dúró dé. Ṣọ́ ara ẹ̀ gan ni, ṣọ́ ara ẹ o, má bá wọn yí ọwọ́ tí ẹ wá sọ́dọ̀ mi o, ẹ̀yin tẹ́ súnmọ́ ẹ̀wọ̀n ọ̀nà ẹ o, kó jẹ́ the last tó máa ever dá sí. Anything tó bá ti ní dára nú, anything tó bá ní Ṣọlá kò gbọdọ̀ kú nú, ò lè rí mi bẹ́ẹ̀. Tó bá ti rí dára máa fi dà lálẹ́ garaga kó má fọwọ́ tèmi wọ̀ mí torí èmi náà fi tiẹ̀ wọ̀ ẹ́, kò jù bẹ́ẹ̀ lọ, ó yá páàkì báyìí. Ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ ká tún gbọ́ fídíò yìí. Lórí ọ̀rọ̀ insecurity, Nigerian police force wọ́n kájú ẹ̀, but ẹ wò bọ́n ṣe wà handicapped. Institution kan wà ní Nigerian police force tí wọ́n pè ní MOPOS, àwọn adigbolujà tí ìjọba àpapọ̀ bá fún wọn ní agbára tó yẹ kó fún wọn, irú tí Ìbà Gani Adams ń béèrè, wọn aṣojú iṣẹ́ yẹn dojú òṣùwọ̀n. Bẹ́ẹ̀ náà ni Nigerian Army in West Africa, no, West Africa kini, in Africa as a whole, Nigerian Army is one of the best in Africa and is one of the best in the world. But lórí ọ̀rọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ támọ̀ pé àwọn alágbára kan wà lórí ọ̀rọ̀ insecurity, wọn fún wọn ní àṣẹ láti operate bó ṣe kó operate. Nigerian military tó ń bá kojú àwọn agbésùnmọ̀mí under 1 week bó ṣe yẹ kó jàjà yẹn bí bàbá Tinubu ṣe sọ pé tí wọn bá tètè gbé àwọn agbésùnmọ̀mí ò bá tètè gbé sọ agbéjọmọ wọn sí, wọn máa fẹ́ full force of the state. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ló ṣe wà láti tẹ́lẹ̀ ni wọn bí yàláyà kidnappers kan àbí àwọn terrorists kan láti ṣe ọṣẹ́ nílẹ̀ Yorùbá, ìyẹn náà tún wà bẹ́ẹ̀. Nigerian DSS wọn kojú òṣùwọ̀n láti kojú kínní. Nigerian Air Force, Nigerian Navy, àwọn NDDC wà ń bẹ̀, wọ́n pọ̀ lọ bẹ́ẹ̀ yẹn. Ṣẹ̀rí nǹkan tí mo wá ń fi ìtara sọ̀rọ̀ ni wípé ó ṣe wá jẹ́ pé individual kan tí ò ní àǹkàlì, tí ò ní ọpọlọ rí, ìyẹn Sunday Igboho lẹ́wọ́ fẹ́ gbé ọ̀rọ̀ security lẹ́yọ̀ ẹ̀dẹ̀ mọ̀ pé content creator ni bọ̀bọ̀ yìí. Irú àwọn alágbára tó wà ní ọwọ́ Ìbà Gani Adams, ogun lọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ ni. Ààrẹ Ọ̀nà Kakanfò tilẹ̀ Yorùbá wọn ọ̀dẹ̀ sọ pé àwọn fẹ́ dá ṣe kíni bí Ìgbòho ṣe ajá ìkí ẹ̀, ó ṣe content creator,
wọ́n sọ pé àwọn fẹ́ bá àwọn security agencies ilẹ̀ Nàìjíríà ṣiṣẹ́ láti complement effort wọn. Bọ́tì nǹkan tí Ìgbòho wà after ni pé bó ṣe fẹ́ jó nìkan gbogbo àwọn ẹgbẹ́ tó fún ní ògo tó fi ń gbògo pẹ̀lú gbogbo ògùn kìkì tó ń ṣe gbogbo àwọn ẹgbẹ́ yẹn ló ti tẹ̀rì bàtà wo ò ní dákẹ́ wo ò ní gbà fún ẹ Sunday Ìgbòho wo ò ní balẹ̀ yẹlẹ Yorùbá jẹ́ fún wa ìwọ àbáláàrú ẹ ó yà wèrè ni. tí bàbá ibi tí Ìbà Gani Adams bá dúró sí tó bá ń pàṣẹ wọn bí aláya èrè kò sọ̀rọ̀ àwọn ọmọ ogun wà nílẹ̀ tí wọ́n tó gbangba sùn lọ yẹ gbogbo ètò lọ ṣe ní ọ̀nà igbó ní tó gbé fídíò ẹ̀ jáde tó ń interrogate ọmọ kékeré kan ọmọ Fúlàní kékeré kan ẹ̀yin mélòó lọ síbẹ̀ tẹ́ bá pọ̀ ń bẹ̀ ẹ̀lẹ́ pé 30 tẹ́ bá pọ̀ jù squad ti ẹnìyẹn tó pé tó ń ṣòṣì bí ẹran aṣẹ́wó ńlẹ̀ Yorùbá kò ní yẹ pẹ̀lú wàhálà tó ń dálẹ̀ ńlẹ̀ Yorùbá yìí wọ́n Sunday Ìgbòho yìí ò ní jèrè. Sórí àwa yìí àwa bá lábẹ́ Ìbà Gani Adams the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land ibi tí irú àwa ìbá dé ìtàkàrà pọ́nkan tí wàá bá jẹ̀kọ́ dé wọn bíjà láyà èrè. Gbogbo èèyàn mọ̀ pé láti bẹ̀rẹ̀ ayé mi ààrẹ kì í ṣọ̀lẹ. Ọ̀rọ̀ ṣé ti gbọ́ ṣé ti rí bóyá ń ṣe ẹ jọ̀ọ́ gbogbo ọmọ kóòtù Bàmí Ajíbádé Toyusa ẹ jọ̀ọ́ ibo ni Ìgbòho ti gbé ìgbésẹ̀ tó ti ń wu ìwà wípé kójó òun nìkan ní Nàìjíríà ní gbogbo ọmọ Yorùbá máa gbọ́ ẹ ṣe sà. Ọlọ́run àtúbọ̀ máa wà pẹ̀lú yín. Àmín. Ẹ̀ẹ́dẹ̀ ní farakọ́fà. Àmín Jésù. Ẹnikẹ́ni tó bá lóhun gbogbo kọ yín Ọlọ́run àdúgbò kọ. Àmín àṣẹ. Bàbá olóyè Sunday Ìgbòho ẹni tọ́lọ́run ò fi kú ni ìṣẹ́ tó lè fi kú. Ẹni tọ́lọ́run ò dẹ̀ fi ré ìṣẹ́ tó lè fi ré. Ọlọ́run ti gbé kalẹ̀ fún ìran yìí ìran títí wáyé ni. Ọ̀tá dìde wọn máa pariwo náà ni wọn nítorí ẹ̀. Wọ́n á pariwo títí tí nígbà látọ̀nà káwọn mọ́lé ogun yóò borí wọn. A rí gbogbo àwọn tó jáde fún ẹ̀yìn náà tó ń gbé olúgbò. Tó ń ṣe. Ó dín gbà yẹn. Gani gbàjẹ jáde ẹ mọ iye ọmọ Yorùbá tí Gani ti gbàjẹ jáde pé kó wá pa wá jẹ lọ́sàn gangan lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Yèyé mo tó ń fọ́lọ́ yìí ti pẹ́ kì í ṣe sí mo kàn lè máa sọ̀rọ̀. Àjẹ 5. Ọlọ́run wà nípa tí ẹ̀dẹ̀ rí o ibi tá à ń bá lọ yìí olóyè Sunday Ìgbòho wọn ń kọ ìtàn sílẹ̀ báyìí Gani náà ń kọ tiẹ̀ náà o àwa a máa wò tán ẹni tó máa dùn gbogbo bí mo ṣe máa ń wo ní tí ibi tí èèyàn olóyè Sunday Ìgbòho ti jáde nínú bloggers tó jáde tó ń ṣépè fún àwọn ti Gani. Mi ò rí rí o. Bọ̀ àwọn èèyàn Gani máa jáde wọn máa ṣẹ́ ìpè fún èpè burúkú ni. Èpè yìí ń ṣe tí wọ́n náà. Bó jókòó wọn á ló ṣe jókòó bó dúró wọn á ní ẹ wo bóyá dúró bó bá tún gbèsè wọn á ní ṣé bó ṣe yẹ kó ṣe gbèsè nìyẹn tó bá ní òkè ẹ jẹ́ kí n padà ṣé ó yẹ kó padà sẹ́yìn kí lẹ fẹ́ kó ṣe. Ẹni tó lérú tọ̀ so àwọn náà ní èpè wọn. Ó dà ẹ ṣe ọkọ tó ṣe lóye o ẹ ṣe ọkọ tó máa ṣe lóye. Ẹ ṣe gan ni ẹ jẹ́ lọ torí àsìkò wa àròjọ musolókun go straight to the point. Mo ní question tí mo béèrè ni wípé ọ̀nà wo ni Ìgbòho gbà gẹ́gẹ́ bí bọ̀bọ̀ yẹn ṣe sọ̀rọ̀ ọ̀nà wo ni Ìgbòho gbà tó fi sọ wípé òun nìkan ni àwọn Yorùbá fẹ́ kàn máa sọ̀rọ̀ ẹ̀ ipò ó ti tẹ gbogbo àwọn èèyàn rí kí ọ̀nà wo how. In fact olóyè ò gba ọ̀nà kọ́kọ́ o olóyè tó tún pariwo káàkiri wípé. Pé ká jọ unite ṣiṣẹ́. Pé kí gbogbo wa mórí àwọn ẹgbẹ́ tí ó lọ ń bá olóyè Sunday Ìgbòho nílé ṣé àwọn di àbáláyé mo fẹ́ sọ ni àbí àwọn Àgbẹ̀kọ̀yà àbí onírúurú ẹgbẹ́ tó
tó lọ bá wọn. gbogbo wọn ní Ìgbòho bá ṣe pátápátá. wọ́n dẹ̀ bá wọn ṣe kíní papọ̀ omi ò ẹ mọ̀ ẹ̀tanú ni wọ́n rí i pé olóògbé ni bàbá yẹn wọn ò lè fọwọ́ gbogbo ẹ̀ ó ń ká wọn lára ni because àwọn ti fẹ́ èèwọ̀ Aláàfin ó ti ṣíkú fún ẹ wọ́n wá ń dúró láti gba àṣẹ lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì wo ni tóun bá jáde tó lọ sínú igbó yẹn tó lọ ja ìjà yẹn wọ́n máa jẹ́ kó yé wa pé ó ń jà fún ríjọ ẹ̀ ni ó lọ pa innocent náà bandit wọn ni kó lọ bá àwọn agbésùnmọ̀mí àwọn tí ò jẹ́ kí. àti wípé ta ló máa bá mi ṣàlàyé dádì ẹ bá mi ṣàlàyé ó dé pé Gani ò understand àtàwọn boys ẹ ọmọ Yorùbá kò sí Yorùbá kankan tó pe OPC ẹ̀yin ọmọ OPC bọ̀bọ̀ tó múra kankan tó wọ̀n ẹ̀ ń lọ tó ẹ̀mí ẹ̀ ti fẹ́ pe lórí ọ̀rọ̀ tó ń sọ yìí Gani fi yín rúgbó ni Yorùbá ò pe OPC ẹ ò ní agbára kankan láti secure ilẹ̀ Yorùbá OPC ò ní agbára kankan láti secure ilẹ̀ Yorùbá wọ́n ti gbàgbára lọ́wọ́ yín nobody is calling on you à ń pe Ganiyu Ige Adams torí ó jẹ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò oyè yẹn láti protect ilẹ̀ Yorùbá là ń pè kó ń ṣe ẹ̀yin OPC kò sẹ́ni torí ti yín rò ẹ̀yin lẹ wá ń jẹ́ pé kò fẹ́ kí wọ́n gbé OPC kò sí nǹkan kan tó wà lọ́wọ́ OPC àìmọye OPC ni mo ti host bí wọ́n jẹ́ kó yé wa wípé kò ságbára kankan lọ́wọ́ yín ẹ ti finish wọ́n ní kò sí nǹkan kan lọ́wọ́ yín nítorí ẹ̀ ní Gani ó ń kọ lẹ́tà on behalf of OPC tó bá kọ lẹ́tà bí Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ rí pé àwọn ọba kan á pè é ẹni kó kọ lẹ́tà kó má address as OPC kò sí gọ́vnà kankan tó máa gbà tó máa list sí yín as OPC OPC is as dead as anything in Yorùbá land nobody trusts you anymore àwọn àgbàgbà ò trust yín mọ́ débi tó máa gbẹ̀mí àwọn ọmọ Yorùbá lé yín lọ́wọ́ wọn ò pe OPC ẹ sọ fún Gani gbogbo lẹ́tà tó ń kọ káàkiri ó gbé sí under OPC ní gbogbo ọba ṣe ń sásẹ́yìn fún ní gbogbo gómìnà ṣe ń sásẹ́yìn fún wọ́n ti finish wọn bàbá Ọbásanjọ́ ti finish yín kò sí nǹkan kan mọ́ ẹni kí Gani lọ kọ lẹ́tà gẹ́gẹ́ bí leader olórí Ààrẹ Ọ̀nà Kakanfò kó mú lọ sọ́dọ̀ gbogbo àwọn ọba kó mú lọ sọ́dọ̀ gbogbo àwọn governors káwá wò nǹkan tó máa reply ẹ̀ ṣùgbọ́n tẹ bá ń bọ́ síta tẹ̀sà OPC apọ̀ alọ́mọogun ẹ kàn máa pariwo láti sí lásàjínde kò sẹ́nibọ̀dì tó máa pè yín OPC is dead nobody trusted you anymore nobody is going to listen to you kò séèyàn tó máa pè yín fún security ilẹ̀ Yorùbá wọ́n mọ̀ nǹkan tẹ́ lè ṣe àwọn ọmọ Yorùbá tó wà bẹ́ẹ̀ lẹ́ máa lọ pa ẹ ní ọmọ Fúlàní kankan tẹ́ fẹ́ fèsì rọ́lẹ̀ pa torí concerning OPC ẹ ń bá Fúlàní ṣe ẹ̀yìn àti Fúlàní kọ́sítọ́mà dáadáa níyẹn lè máa rò wípé àmọ́ gbogbo nǹkan tó ń lọ gbogbo àwọn nǹkan tí òbò tẹ̀rọ epo bò gbogbo ẹ̀ làwọn àgbààgbà mọ̀ gbogbo ẹ̀ làwọn ọmọ Yorùbá mọ̀. Màámi Adé orí ọ̀kì. wọ́n gbà màálù lọ́wọ́ wọn ni. Màámi Adé orí ọ̀kì mà ẹ jọ̀ọ́ mà ọ̀nà owó lẹ́lẹ̀ gbà bá mi ṣàlàyé fún Gani àtàwọn ọmọ ẹ̀ wípé tó bá yìí ń rojọ́ lórí ọ̀rọ̀ OPC kò síbi tó gbà kan Ìgbòho kò sí ọjọ́ tí gọ́vnà kankan ń bọ̀ wá pé OPC kò sọ́jọ́ táwọn àgbààgbà ń bọ̀ wá invite OPC Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹná ní kó wá ṣiṣẹ́ mi mọ̀ bóyá táyé bí tẹ bá tó bá mi ṣàlàyé àlàyé tí yín á wọ̀ wọ́n létí. ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ní wípé ṣe rí òun gan fún rẹ̀ mọ̀ Gani Adams mọ̀ pé OPC ti lọ wọ́n ti gbé embargo lé OPC nígbà ayé Ọbásanjọ́ àṣẹ wá rí ìwà táwọn OPC gan fúnra wọn ń wù àwa Yorùbá gan à trust wọn òun lè fi rí àwọn àáfàá jàgídíjàgan yẹn tó fi ní ẹwọ gbáyé OPC nígbà tó gbàgbára fún wọn wọ́n fi lọ ń jalè ni wọ́n fi lọ ń ṣe oríṣiríṣi ni so kò sí trust kò sí ìfọ̀kànbalẹ̀ lórí OPC and àwọn ìjọba gan mọ̀ wípé kò sí ìfọ̀kànbalẹ̀ àwọn politicians yẹn náà wọ́n máa ń lò wọ́n fi ṣe nǹkan burúkú so wọ́n mọ̀ àwọn tí wọ́n ń bá dé wọ́n ń ṣe security kìíní kankan mọ́ o so gbogbo wọn mọ̀ èèyàn tí kìíní dàgbọ̀ Gani Adams mọ̀ ṣé wá rí Gani fúnra ẹ̀ gan ṣóun fúnra ẹ̀ gan ní integrity personally nígbà tẹ́ sọ lẹ́ẹ̀kan yẹn ẹni gbogbo fúnra ẹ̀ kọ lẹ́tà gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò kò lè kọ lẹ́tà bí Ààrẹ Ọ̀nà Kakanfò tó lòun fúnra ẹ̀ kò ní integrity mọ́. ṣé mo wí